Ahora vamos a comenzar con el rezo de los ortus que pertenecen a la derecha del primer tablero. Se procede a darle el voto, se le entrega el devoto para que lo coloque ahí en su frente mientras el balao realiza la moyupa. Ahora dirofá, mojado a mi tuto en el piso. Hola tuto. Tuto la ropa, tuto la ferola, tuto la huey cucu. Un poquito de hervor, permíteme. Tuto el hervor, tuto ahí, se realiza la isba que conoce la voz. Yo voy a hacer una isba corta, isba y le afoca isba y lo que isba y se ve la isba se da isba corta isba tipo cuando se rezan a los ancestros mayores o a los muertos o a los difuntos, se reza mojando el dirofá aquí en el cruz. Ok, le voy a mencionar 4 voces nada más. Ibi funda tetura e faumi que vai oyendo muito de inversão automática. E uma minha flor para o motica. E banha o selho com meio. E batata lita com uma fu. E papel de pere ao buiona. E babu awo. E babu baba lucha. E babu ya lucha. Y babu boe con un y luego se proceden a nombrar los muertos de la persona a quien se le está haciendo el voto. Se le dice que invoque a todos sus ancestros. En este caso, yo voy a generalizar diciendo y vaya oyendo, no puedo un que te merece o tu madre, que me acompañe y protegen a su homo. Luego vamos a el H. Y cuando se da el H, se agarra el girofá con la mano derecha y se empieza a golpear en el centro del tablero. H baba, H y H olu, H buena, H tacha cuenta, H bubiro malijiko, H guamalijiko, si H seta, H cuenta, H orini, H olu, H buena, H bubua, H bubua babarocha, H bubuya rocha, H leri de la persona que se le está haciendo el voto. Y H a todos los voces presentes, H todo abajo. Recuerden que esto es una moyupa corta, ya que se está haciendo la explicación detallada de lo que es el EPOC, sin caer en mayores detalles. Después procedemos a rezar a Ifá. Pero un milagro, por un señor, no, tú no pones un paro, tiene mucho se toca un futuro, un favor, que tú no me le y tú vas a grabar ni me como no me disfrutar. Dando cuenta a los tumares, ¿verdad? Los tumares. Aquí estoy yo, Abuelo Mila, digo el nombre, dándole conocimiento de que su hija está haciendo el bo, ni pelezo o del libre, interior del libre, pues mire, yo un lo, un bobado, ni el nombre de la persona, usted da el conocimiento a como usted lo aprendió y a su manera y a como usted lo tiene acostumbrado a decirlo. Una vez que procede, ya termina de dar conocimiento y se empiezan a decir los nombres de los materiales, okay, que su hija está haciendo el bo por el libre con acuco, el cuella, el agua, el dotti, el miori, el fu, etc. Entre otras cosas. Y todo sea para que todas las cosas buenas vengan a ella y todas las cosas malas se aparten de su achito hecho. Luego se procede a hablar del voz, se presenta a colería, pues un gallito por hora, como yo soy papá, tú no puedo jugar, que uno le saca la completa, como tú no vas y lo voy a pura baba. Se agarra el voz, se coloca frente en medio del tablero y se dice lo siguiente. Arufin Aruda, Nietzsche guarda, Arufin Aruda, Nietzsche guarda, Arufin Aruda, Nietzsche guarda, el bocatero, Bofin e guarda, el bocatero, Arufin e guarda, el bocatero, Bofin e guarda, el guarda babá, el guarda yeye, guarda urut, guarda babá, ribu. Y luego procedemos a leer un par de chipones, tenemos telecana, tenemos un valle,
y empezamos a rezar los juntos, ¿ok? En cada intercesión se va a decir un rezo por cada intersección, el cual comenzamos por Ocheturá. Si comienza a romper en todo el tablero, hay quienes rompen el otro, yo por la persona rompo en todo el tablero. Ocheturá. Y se le dice a la persona en este caso, antes de rezar Ocheturá, que le dé con la mano al tablero de esta forma. Ocheturá. Echuabá, se pasa el bombo por encima de la cabeza. Ocheturá. Echuabá, Ocheturá. Echuabá, ya. Ocheturá, así con Chembolona, Adifafu, ya con Sobo, Adifafu, Aurela, Timulore, Yebu, golpe. Y luego, Aurela encima de la cabeza de la persona. Aurela, Aureleo, Aurela, Aureleo, Adifafumba, Dolosile, Yebu, Aurela, Aureleo, Aurela, Aureleo, Adifafumba, Dolosile, Yebu, Aurela, Aureleo. El otro que se va, o mejor dicho, el rezo que se va a hacer en cada intercesión es Olotumare, que por fin, que borda papá, que borda yeye, que borda olu, que borda bona. Ashe. Luego comenzamos, damos un golpecito y comenzamos con Oye Kunilope. Oye Kunilope, aluni chupa que está así bolu, se agarra el lilofa y cada vez que se dice facha chicontá, se hace una cruz y se prueba. Y facha chicontá y facha chicontá, 3 veces. Babaroko, temita, temite, molu paoloku, babaroko, temita, temite, molu paoloku, babaroko, temita, temite, molu paoloku, babaroko, temita, temite, molu paoloku. Una vez concluido, ahora procedemos al tercer, antes de rezar, Oye Kunilope, se me olvidó, se reza el Oddutoyali, que en este caso sería el libre, y luego el de Oye Kunilope, que es el que acabamos de recitar en este momento, y procedemos a limpiar a la persona. Para ir con lo, a lo, yo, lo, y de ojo, y de ojo, y de aire, y de agua, se le dice a la persona que haga esto y 3 veces hacia la cabeza. Eso se va a hacer cada momento y en cada intersección lo vamos a hacer. Luego procedemos a rezar el Odduiboribofu. Vamos a Baquiña, Adifafuta, Barifa, Lancue, Chango, Lancue, Oloru. Huerenito, huere, Chango, Tacuanito, huere. Huerenito, huere, Chango, Tacuanito, huere. Huerenito, huere. Luego procedemos a rezar el Chipao. Chile con fresco, loro, chile con fresco, inde, mokwe, nifa, morille, guagualaye, ifa, adifafu, ologo, ifa, njoko, tente, nifa, chile con fresco, irumale, ifa, male, acheto. Y luego se procede a hacer el canto. El guayeni, oloro, ayaguao. El guayeni, oloro, ayaguao. Chagoni, abeu. Ọ̀tún ẹni àdé, ọ̀tún ajáwà ọ̀chàwọ̀, àwọ̀ ẹni fa. Olódùmarè kí egbò fín, kí egbò dà bàbá, kí egbò dà yèyé, kí egbò dà fẹ́lẹ́gbò. Ọ̀kàrà oyèkú àchẹ́tọ́ akíkíbọ̀mbò orùmínà nàrẹ́ bàbá àchẹ́ orùn àrùfín àrùdà. Ọ̀kàrà yèkú ọ̀bẹ̀rẹ̀ lẹ́rẹ̀ olókùn bàbá kàchílé. Olúwogbogbo ọ̀bẹ̀rẹ̀lẹ̀rẹ̀ ọ̀máyẹrẹ àti gbogbo inú mọ́rẹ́ ọ̀dùkọ̀tù gbogbo inú mọ́rẹ́ ọ̀dùkọ̀tù ìtọ́ àbàmẹ̀jù arúfin àrúdà níjẹ̀bú àdá arúfin àrúdà oníjẹ̀bú àdá kébù àdá bàbá kébù àdá yèyé kébù àdá olú kébù àdá olùdódùmarè fún ìrè fún ikú lọ arúgbó ẹjọ ńlá ọ̀fọ̀ lọ́kùn sọ́kùn lọ ilé àìkú ilé ọmọ ilé ọmọ ilé àgbé ilé ọ̀dọ́rọ́kùn ilé gbogbo ẹ̀bọ̀ fún ìpadà kébọ̀dà bàbá kébọ̀dà yèyé kébọ̀dà olú kébọ̀dà túmọ̀nà kébọ̀dà fẹ́lẹ́ mọ́ ọ̀gbára bóbè
ubara bobe la dosi ọmọ ẹdó kébọ adàfẹlẹbó ubara bobe la dosi ọmọ ẹdó ìjẹrẹkùn tẹrẹ tínísọ ọmọ ẹgbàrá kébọ dàfẹlẹbó kìrànfìrú ikú kìrànfìrú àrùn kìrànfìrú ẹjọ kìrànfìrú wọpọ kìrànfìrú gbogbo sọgbọ. Ifá tí mo ṣe ubara bọgbẹ Ifá tí mo ṣe ubara bọgbẹ Ifá tí mo ṣe ubara bọgbẹ ọbẹ̀ para bí abẹ́rẹ́ bàbá tẹ́rẹ́rẹ́ àdífà fún sẹ́sẹ́ bí abẹ́rẹ́ bàbá tẹ́rẹ́rẹ́ àdífà fún Ṣàngó bí abẹ́rẹ́ bàbá tẹ́rẹ́rẹ́ àdífà fún Ọlọ́fin bàbá yẹ kún kọ̀làtẹ̀ ọ̀jẹ̀ kún lọ àpẹẹrẹ ní Ọ̀rúnmìlà tọrọ ìbàmẹ́jú ẹ̀mí ọba ọmọ lọ́dún mú àkọ́ríkọ́ bá ọmọ lọ́dún mú ẹ̀mí ọba ọmọ lọ́dún mú àkọ́ríkọ́ bá ọmọ lọ́dún mú ẹ̀mí ọba ọmọ lọ́dún mú akọ́ríkọ́ta ọmọ lọ́dún mú Olódùmarè kì í gbófin kì í bọ́dà kì í bọ́dà bàbá kì í bọ́dà àjèjé kì í bọ́dà ọdún kì í bọ́dà ọ̀dùnmọ́dà fún ikú ńlú àrùn ńlú ẹjọ́ ńlú ọ̀fọ̀ ńlú fún òṣòṣò ńlú fún ilé ẹ̀kọ́ ilé ọmọ ilé ọmọ ilé ayé ilé ọ̀dọ́rọ̀ ilé gbogbo ìfọ̀fí ìbọ̀dà wà ìgbàlẹ̀ ìlú yẹn. Ọgbẹ́ ìyọ́ náà ọ̀pẹ̀yọ́nà ọ̀pá sọ́gbọ́ ayé adémọ̀wájẹ́ rẹ̀ ní Nàìjíríà ti fa fún ọdún wa wáyé ní ọ̀fà wájé Odùduwà ikú jẹwéré àrùn jẹwéré òfò jẹwéré ẹjọ́ jẹwéré òwú jẹwéré ẹjù aráyè jẹwéré lèmú jẹwéré adéjẹ ní mọ̀wájẹ́ ní ẹ̀wẹ́yẹ́ ní adúgbé ní aládé olúwo gbogbo ilẹ̀ àríkú ilẹ̀ ọmọ ilẹ̀ ọwọ́ ilẹ̀ àjẹkùnọ̀tá ilẹ̀ gbogbo àtìbọ́lá ìfàbúrú àtìbọ́lá ìfàbúrú àtìbọ́lá ìfàbúrú àtìbọ́lá ìfàwúrú ìfà owó ìfà ọmọ ìfà ilé àtìbọ́lá ìfàwúrú Olódùmarè kébò fi kébòdà bàbá kébòdà yèyé kébòdà àfẹlẹgbó ọ̀gúndà bètè ọ̀gúndà bí ọ̀dẹ́ ní kára ẹni gara ọ̀dẹ́ ní ajẹ́ jàre ẹ̀dìrọ̀ ẹni gara òfòrò yẹ àyè ọmọ ìtàlẹ̀ àdìfà fún Ṣàngó ẹjọ́ anyagé àbẹ́jẹ ní ọ̀gbọ́n jùlọ ọjọ́ rẹ̀ jẹ́ ní Olófin. Bàbá yẹn ní wẹ́wẹ́ o bàbá yẹn ní wẹ́wẹ́ o ọdún Arẹ́mú wẹ́wẹ́ o bàbá yẹn ní wẹ́wẹ́ o ọdún Arẹ́mú wẹ́wẹ́ o fún ikú àrùn lọ ẹjọ́ wọn ẹ̀tẹ̀ fún ilé ọwọ́ ilé ọ̀ma ilé wa ìtọ́jú ilé gbogbo wa ọ̀rẹ́ mi ọ̀hún ìbòfin kẹbọ́dà bàbá kẹbọ́dà yèyé kẹbọ́dà fẹlẹ́bù ọgbẹ́ sá fi sálú ayé afẹ́fẹ́ sálú ọlọ́run afẹ́fẹ́ àwọ̀ ayé ẹ̀fúfú àwọ̀ ọ̀run kúkú tẹ́ kúkú àwọ̀ ẹgbàánà àdìfọ́ fún ìdí ìjọ̀yàgbò àgbọ̀nsá àgbọ̀n níyà àbọ̀dọ̀ tẹ ìdí àgbọ̀nsá àgbọ̀n níjà àbọ̀dọ̀ tẹ ìdí ọ̀chẹ̀mẹ̀rẹ̀ àgbọ̀nàdá àbọ̀níyà àbọ̀lọ̀dẹ̀ igi àbọ̀nsá àbọ̀níyà àbọ̀lọ̀dẹ̀ igi o sára fún gbèsè èdè Olódùmarè kébọ̀ fi kébọ̀dà bàbá kébọ̀dà fẹ́lẹ́ bí ó sàrọ̀gbé ló sàrọ̀gbé yóò làmì ìdàgbàdà làbí torí kí ọ̀yà bí ọ̀rí tí lágbé Ṣàngó àdìbà fún èṣù gbéríntí ọmọdé àlára gbéríntí làmì ìnàgàdà gbéríntí ọmọdé àlára gbéríntí làmì ìnàgàdà ẹ̀rọ Olódùmarè kí kó fi Olódùmarè kí kó dà Olódùmarè kí kó dà fẹ́lẹ́ tó ọ̀gbẹ̀fà ọmọ kó sẹ́ńtì ẹni fà fún sẹ́sẹ̀ ọlọ́wọ́ àti gbogbo sẹ́ńtì ẹni fà fún ìyàwó di ọlọ́pọ̀ rẹ̀ lẹ́ni ìfà ọjọ́ ìpínlẹ̀ Odùduwà àwọn wọlé jẹ́ Olófin. Àwọn tẹ̀níjọ ní ẹbọ gúnúgún àjẹ ní ẹbọ gúnúgún àjẹ ní ọlọ́run gúnúgún àjẹ ní àjẹ gúnúgún àjẹ oríjà olórun. Àwọn tẹ̀níjọ ní ẹbọ gúnúgún àjẹ ní ẹbọ gúnúgún àjẹ ní ọlọ́run gúnúgún àjẹ ní àjẹ gúnúgún àjẹ oríjà olórun. Ẹ̀bọ pẹ̀lẹ́ sọ fún ikú lọ àwọn ìran ẹjọ́ lọ. Wá ilé ìwúlò ilé ọmọ ilé ẹgbẹ́ ilé ìwọ̀tọ́lọ́gbọ̀n láti wọ̀ táyé ilé gbogbo
y Olódùmarè kì í pé fún yàn, Olódùmarè kì í bọ́dà fẹ́lẹ́ bọ́. Cuando se reza Turánico se hace de una manera especial. Se agarra el oti, se moja las manos para mojar la nuca de la persona, se le hace una cruz en la nuca del agua de todos los presentes. A los 4 puntos cardinales del tablero se moja y se le echa oti al esposo. Luego se procede a rezar Oturánico. Oturánico Nicola wa obese ayé àwọn onítàjẹ́ afẹ́fẹ́ Ọlọ́run adíwá fún ẹ̀rù tí ó lọ sílé òrìṣà òkú jẹ́ wéyéwé ọdún bálẹ̀ mọ́fọ́nibálẹ̀ yìí ọdún mọ́fọ́nibálẹ̀ yìí kọ́tì olóró àkókò yìí bẹ̀rẹ̀ òrìṣà ọkọ̀ dìde bàbá kárẹ̀ ó kárẹ̀ la wa òrìṣà ọkọ̀ dìde bàbá kárẹ̀ ó kárẹ̀ la wa Olódùmarè ẹbọ fún ẹbọdà bàbá ẹbọdà fẹlẹbọ ọdíkà okòlójú ọba nípa fún oríṣẹyé tí túmọ̀ àyà lọ́rùn ọba nípa tí túmọ̀ lọ́fẹ́ ọba oríṣẹyé adífá fún ẹgùn ọlìbà òru pàpẹrẹ fún Ṣàngó oríṣẹyé ọba yẹ nípa fún Odùduwà bàbá kẹrẹrẹ ọba kẹrẹrẹ ìyá kẹrẹrẹ ọba kẹrẹrẹ ẹgúngún kẹrẹrẹ ọba kẹrẹrẹ Odùduwà kẹrẹrẹ ọba kẹrẹrẹ Ọlọ́fin kẹrẹrẹ ọba kẹrẹrẹ ọ̀tọ́lá asáyí bọ́yànfọ́ wẹ̀dẹ́ nípẹ̀lẹ̀ nífà níbọ̀yànfọ́ ọ̀yáde ọmọdé àgbéjáwó làpẹ̀ Ọlọ́run ọ̀tọ́lá asá ọgbọ̀ egbò kòyórí ẹ̀wì máa ń ìfà wọlé ìyàwó ẹ̀kí mẹ́wọ́ ẹ̀wì máa ń ìfà wọlé ìjàwó ẹ̀kí mẹ́wọ́ ẹ̀fọ́ pẹ̀lẹ́ sọ fún mi kú ló àrùn ló ẹ̀jọ̀ ló ọ̀fọ̀ ló fún ìrìn àdìkú ìrìn ọ̀wọ́ ìrìn ọ̀mọ́ ìrìn ọ̀má ìrìn adé ìrìn wàǹtọ̀ lókun ẹ̀rọ ọdún máa ń kí bọ́dà fẹ́lẹ́bó ọ̀túnra àti iyú àbàyè olófin àti lórí àtẹ́rẹ́nu àti ìtọ́ àtìgbó àti àríkú àbáwà àdìbàbò olówó làwọn jẹrẹ àtìbọ̀ ìfà àrúdà làwọn jẹrẹ ìfà ẹbọ àrúdà ẹ̀bọ̀dà bàbá ìbọ̀dà yìí bọ́dà fẹ́lẹ́bó ilé tẹ̀sùn kápòlà àdìbàbò àkọ́gbẹ́rú ògèdè òde òbí nígbàmí wáyé obìnrin àwàní ìfà ọ̀bàdà àdìdẹ́kùn mọ́yọ́rẹ́ àyè ìpè ìfà Ọ̀rúnmìlà lọ́rùgbó lójú rere wá lójú rere wá lójú rere wá Olódùmarè kì í gbóbi kẹfàtà kí ló dání kí ló dá pálẹ́mọ́. ọjọ́ ìbílẹ̀ ọdúnrè òbí awẹ́ àti àtọ́tọ̀ adífọ́fún àràkéńtà ọjọ́ ìbílẹ̀ ọdúnrè òbí awẹ́ àti àtọ́tọ̀ adífọ́fún àràkéńtò ọjọ́ ìbílẹ̀ ọdúnrè òbí awọ́ àti àtọ́tọ̀ adífọ́fún àràkéńtítí òbí atánúkọ̀ máa yẹ àràkéńtà òbí atánúkọ̀ máa yẹ àràkéńtò òbí atánúkọ̀ máa yẹ àràkéńtítí ọwọ́ mi àràébé òbí ìfarahàn sọ̀tútọ̀ tàràwẹ́ jẹ́jẹ́ sọ̀tútọ̀ tàràwẹ́ jẹ́jẹ́ bàbá ló mú bàbá tó máa sọ̀tútọ̀ tàràwẹ́ jẹ́jẹ́ ẹ̀bọ́ olè sọ̀tún ikú ọmọ àrùn lọ́kùnrin sọ́kùnrin lọ́kùnrin ilé ọwọ́ ilé ọmọ ilé ayé ilé gbogbo òkè bọ̀ fíkẹ́ bọ́tà ló ń bọ̀ gbogbo ọ̀sà fún àdìbà fún àlàmọ́ ìdúgbò lókùnrin ọmọ Ọbàtálá lọ́dọ̀ ayé alóru owó ìdàkúdà àwọn ìṣekúṣe àdìbà fún Ọbàtálá àtẹlẹbọ nígbà tí ń lọ yọlúwàyè ọmọ àánú ti ẹ̀ka yẹlẹ òní ìrọ̀lọ́ ń pa òrèwù ó sàbò ọ̀fúnṣàròrò ọmọ ara Ifá ó sàbò ọ̀fúnṣàròrò ọmọ ara Ifá. Bọ́dà bàbá kí wọ́n tẹ̀lé kí wọ́n tà fẹ́lẹ́ bó ọ̀fúnṣà ọmọ Ifá ọmọ Ọlọ́run ọmọ yìí ìbàràwà ń dégún ẹ̀pà yẹn bí ọ̀lẹ́rẹ̀ Ọlọ́run ọmọ Ọ̀rúnmìlà kan ní gàyè fún ọ̀dọ̀rùn yẹrẹ ọ̀fun sáyẹrẹ ní adífá fún ọ̀chá ńlá ọ̀yẹ̀ ìtumí ẹ̀bọ̀ àgbà tẹ́lẹ̀bọ̀ ọ̀yẹ̀rí tẹ wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ pé òsá òkú yẹrẹ ọ̀bàràwẹ̀ òsá òkú yẹrẹ ọ̀bàràwẹ̀ òsá ìmọ̀wà ikú kọ̀ wá ọ.
por eso di uno a uno a ellos uno porque son uno oye un boba que vaya y que vaya Felipe Otura, luego se reza, bueno, disculpe, luego se reza el Otu de los Lugos, de la Oyupana, de la PTP, de la UO que está haciendo el EPO después de haber rezado en caso de los Otus de los abuelos que estén presentes en dado caso. Y al final cerramos la primera parte del primer tablero con Oturache de una manera especial como la que sigue. Oturache, Babaye, güey, Itakuta. Irukuru ise kute opereketa oni babalago to ibagechu ache olofi dakuta irukuru ise kute opereketa oni babalago lo diva porumila ise kute ochereni fato ibagechu y aquí se procede a agarrar el hielo con la mano izquierda mientras se da con la mano derecha vuelta y se va realizando el canto Oturache. Achepo que pofico maruda, achepo abanechu, achepo que pofico maruda, achepo abanechu. Poco de eso, fue un culo a uno, aquí finaliza la primera parte del primer EPO.